ẹ̀yin tèmi ẹ̀yin tí bàbá Lámídì ibi tí a bá ti ń tọ́jú aláìsàn láti ń tọ́jú ara ẹni èmi náà ò fi ṣeré o ẹ wo àgúnmu ibà ni èmi náà ló ń produce ẹ ṣẹ́ẹ̀rí àgúnmu ibà ni ṣẹ́ẹ̀rí bó ṣe kéré mọ̀ yìí atákéré yọdún ní 10k ní bó ṣe wà yìí 10k tí ẹ bá nídìí ẹ àọ́dà ẹ̀ fún yín mára kébé ni kò yẹ bá gbogbo oníṣẹ́ ni nígbà pé ní gbogbo oníṣẹ́ láràárọ̀ náà ẹ̀kọ̀ọ̀kan ni èmi náà máa yọ sára tí mo máa yọ lò bí bá ṣe ń tọ́jú àwọn èèyàn níta lèmi náà ṣe ń tọ́jú ara tèmi ewé lọ́bẹ̀ ló produce ẹ̀ òlélẹ̀ ewé lọ́bẹ̀ ẹ̀yin tèmi nílé bẹ́ẹ̀ ṣe máa ṣe náà lélẹ̀ teaspoon ọmọdé yẹn ti tó àṣejù nínú àyà teaspoon ọmọdé ti tó ẹ̀ kò wá ògì báyà fẹ́ mọ ògì ni ẹ̀ kọ́ bu kékeré sínú abọ́ kékeré bí eléyìí ẹ̀ bu teaspoon yẹn sí ẹ̀kún ẹ̀kan lẹ́ bá bù sí ẹ̀ wá pò papọ̀ tẹ́ bá wẹ̀yìn náà òun ní ìyá Lámídì òun ló gbèrú alẹ́yìn mi yẹn bá ṣe máa ń lẹ́ẹ̀kọ̀ọ̀kan nìyẹn àní rọrùn tó táìmù tá a wà yìí ìtọ́jú ara ṣe pàtàkì ẹ tó bá ní kó má lo àgúnmu kó bá ní kó má mu àgbo oògùn òyìnbó ò ṣe é gbogbo àwọn ilé ìlànà òyìnbó náà lò papọ̀ táwọn fi fún wa ní sàkámàjẹ ọ̀ lò papọ̀ ní gbogbo ẹ̀ náà mọ̀ ẹ má jẹ́ kí n tọ́ gbogbo ẹ̀ náà mọ̀ eléyìí tó yẹ kó máa ṣẹ́gun jù bẹ́ẹ̀ wọ́n ti rìfáyẹ̀ dànù àní wọ́n rìfáyẹ̀ eléyìí tó yẹ kó jẹ́ ògidì gan tó yẹ kó ṣiṣẹ́ wọ́n ti rìfáyẹ̀ olè tí mo ń pò mọ́ra yìí bẹ́ẹ̀ ṣe pò mọ́ra rẹ̀ léyìí ẹ̀ pò mọ́ra ẹ̀ gbẹlura ẹ̀ ya gbogbo ìgbẹ́ rádaràda gbogbo ìdọ̀tí inú lẹ máa ya gbogbo ẹ̀ dànù bó ṣe wà nù kele léyìí 10k ni ẹ̀yin tèmi tí ẹ̀ bá délé ìwòsàn sìn àwọn á ní kó lọ gba káàdì lọ́tún gba káàsì lọ́sì hospital kan tẹ̀ wá níbi ọ̀dọ̀ wa bíbá yìí lágbà ọlọ́run àdìrógún hospital ẹni tó bá dé Wesley Iléṣà a mọ̀ pé ẹnìkan lè ìrìn Ìbàdàn sí Iléṣà nínú Wesley ọ̀tọ̀ bí láti lọ gba káàdì ọ̀tọ̀ bí láti lọ gbóògùn ọ̀tọ̀ bí láti lọ sanwó sí lámà káàkiri tẹ́ẹ̀sì oríṣiríṣi ni àti máa kó fún dókítà àti máa dúpẹ́ kí ló wá lè ná ẹgbẹ́ kó ra nǹkan 10,000 kó fi máa gírísì ẹ̀mí ẹ̀ lágbà ọlọ́run àníṣẹ́ sí o òun rèé ẹ̀yin tèmi bó ṣe máa yẹ ilé yìí ìtọ́jú ara ó ṣe pàtàkì níṣẹ́ sí àwọ̀rò ìdọ̀tí ìgbẹ́ ló ayédànù gbogbo malaria tó wà ní ẹ̀kan náà gbogbo ẹ̀ ìgbóréré lágbó tó fẹ́ dòkèrè àìsàn ara ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tó ń ra nǹkan lọ́wọ́ mi wọ́n confam ẹ lọ wórí page mi ẹ lọ follow mi Baba Lámídì TV ẹ mọ nǹkan tí mo sọ lórí Facebook lórí TikTok Baba Lámídì TV ẹ lọ follow mi níṣẹ̀sìn ìtọ́jú ara ó ṣe pàtàkì olè o àti gbèlúwa tán níṣẹ̀sìn àwòrán yìí tèmi ẹ ó dà fún lábẹ́ fídíò yẹ ẹ wo comment section ẹ máa ń nọ́mbà mi bẹ́ẹ̀ bàbá ìwé lọ́bẹ̀ nọ́mbà ẹ rí bẹ́ẹ̀ ẹ pè mí ẹ béèrè fún àtẹ̀yìn lọ́wọ́ àgbo ẹ̀ náà wà àgbo ẹ̀ tó ẹ pé ẹ bá mi da ẹ̀dá 7up sí ẹ lè dùn gógóró ìbílẹ̀ sí ẹ lè da gógóró ṣìnáàpù sí láti máa yọ ọmú náà gáàsì kan ní láàárọ̀ ẹ gbẹlura àgbo ẹ̀ náà wà àgúnmu ẹ̀ wà ẹ ti bẹ̀ bá mi ṣe àprógámù Ìyá Dára fún wa ní sàárẹ̀ o àárẹ̀ òdẹ̀ ní sèmi àti rẹ ire o.